ojú tó lé tẹlifíṣàn lóde ẹ̀yin ará ẹ̀ mọ́ wá o ó mọ́gbọ́n wá ó tún mú làákàyè wáyé ojú tó lé tẹlifíṣàn là ń fẹ́ o ojú tó lé tẹlifíṣàn là ń fẹ́ ẹ̀yin èèyàn wá ojú tó lé tẹlifíṣàn ó ní ẹ máa wò nígbà gbogbo bẹ́ẹ̀ bá bẹ nílé ẹ ń bẹ nínú mọ́tò ni ọ ń bẹ níbi iṣẹ́ oníṣẹ́ ọwọ́ ìwọ lákọ̀wé bọ́ wà níléèwé ńkọ́ máa ń wojú tó lé tẹlifíṣàn bó jẹ́ níṣẹ́ ọwọ́ ni ọ́ bó ṣe níṣẹ́ oṣù ojú tó lé tẹlifíṣàn ní bàbá kàmbólójọba nínú mú ẹ̀wọ̀n pojú tó lé tẹlifíṣàn ìjọba láàrin gbogbo tẹlifíṣàn ipa. ṣé ẹ̀yin náà ti gbọ́ ṣé ẹ ti gbọ́ àbẹ́ ò tí ì gbọ́ ṣé ẹ̀yin náà ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ láàrin àwọn òṣèré tíátà ilẹ̀ Yorùbá wa bàbá àgbàlagbà tó jẹ́ pé òun ló dàgbà jù nínú àwọn òṣèré tíátà ilẹ̀ yìí alàgbà Charles Olúmọ tí gbogbo ayé mọ̀ sí Àgbákò bàbá náà ló ti jáde láyé o bàbá àgbàlagbà yìí ti jáde láyé bẹ́ẹ̀ làwọn òṣèré ẹgbẹ́ ti ń gbé sórí ẹ̀rọ ayélujára wọn tí gbogbo wọn ń sọ yìí pé RIP bàbá Àgbákò RIP bàbá Àgbákò ààrẹ ẹgbẹ́ tampa kárí ayé ìyẹn Ọ̀túnba Bọ́lájí Amúsàn tó gba ayé mọ̀ sí Bàbá Latin òun ló kọ́ gbé kinní ọ̀hún sórí ẹ̀rọ ayélujára ọ ní tó ti kọ́ síbẹ̀ pé bàbá Àgbákò ti kú o lẹ́sẹ̀kẹsẹ̀ tí ìròyìn ka àwọn èèyàn lára wọ́n ti ń gbé kiri ló sì ń sọ yìí pé kí Ọlọ́run ẹ̀bẹ̀ tá a bẹ̀ ni pé kí Elédùmarè kó jẹ́ kí gbogbo wa ká dàgbà ká dògbó bàbá Àgbákò lọ nílẹ̀ yìí. ó wá pẹ̀gbẹ́ ẹ̀ jáde àbí kí ló dé. àtúnjẹ dá mi mo ka orú mu mi. orunú mú ẹ. Màámi ẹ máa wo lẹ̀wọ̀ ẹ má dára yín láàmú ẹ jókòó. kí ló dé ògbọ́ ẹgbẹ́ ẹ sọ pé orun mú láti inú. wọ́n tún ti gbá wọn ni. ege. kọ́sítọ́mà dáadáa ni wọ́n. ó tún ti lọ dowó nù lẹ́gbẹ̀ẹ́. Màámi mo ti sọ fún wọn pé tán bá fẹ́ lọ àjàbí umura Ali Yusuf International Travels and Tours ní kọ́ bá lọ àìmọye èèyàn tí mo ti introduce wọn tó yẹn pé wọ́n délé báyìí wọ́n ń dúpẹ́ ni ziyara ọ̀fẹ́ ní Mecca àti Medina accommodation wọn kò lẹ́gbẹ́ hospitality wọn báyìí 100% ni hòtẹ́ẹ̀lì tó máa gbà fún yín báyìí ẹgbẹ́ aram ló máa wà mo ti sọ fún àwọn ni wọn gbọ́. Ali Yusuf. kí ló tún dúró dé máa bọ̀ ní Ali Yusuf International Travels and Tours tó kalẹ̀ sí nọ́mbà 50 Ìṣàgá road Owódélé bus stop along Blue road Sùúrùlérè Lagos 08035124441 ọ́fíìsì wa wà nílùú Ìlọrin Ìbàdàn Ọ̀yọ́ Ayétòrò Ali Yusuf International Travels and Tours ìbẹ̀rù Ọlọ́run. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.